Baba Mufti ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ìjà tó yẹ kẹ́ ẹ jà o. Kí ni Sunday Igboho kí ló rà nígbà yín náà? Tó jẹ́ pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ lọ tẹ́ ẹ bá sọ̀rọ̀ bọ̀. Sunday Igboho lẹ máa ń wá ọ̀nà láti kàn ní kò, láti bájà, láti tọwọ́ bọ̀ lójú. Baba Mufti ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, etí yín mélòó? Ẹ má ya ọmọ àlè sílẹ̀ Yorùbá o. Ẹ má ya ọmọ àlè sílẹ̀ Yorùbá o, Baba Mufti. Etí yín mélòó? Mo fẹ́ kẹ́ gbọ́ mi, mo mọ̀ pé fídíò mi ẹ máa ń rí. Àwọn òwe tẹ́yìn náà dẹ̀ máa ń pa pẹ̀lú mi, mo máa ń gbọ́. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho. Sunday Igboho fìgbà kan mẹ́sàn orúkọ yín tàbí kọ́ dárúkọ yín lórí social media o. Mi máa rí sí ìtọ́jẹ́ pé gbogbo ògbésẹ̀ tí Sunday Igboho bá ti fẹ́ gbé ni Baba Mufti ní máa tako Sunday Igboho. Kí ni Sunday Igboho ṣe fún ẹ náà? Kí ni Sunday Igboho ṣe fún Baba Mufti? Kí ló ṣe fún un náà? Ẹjọ́ ṣẹlẹ́sìn kan náà. Iṣẹ́ ọjọ́ dà yín papọ̀, òṣèlú ọjọ́ dà yín papọ̀, oníkálukú wà lórí ọwọ́ rẹ̀. Kí ni Sunday Igboho ṣe fún Baba Mufti? Ẹ bá ń bi Baba Mufti léèrè. Kí ni Igboho ṣe fún un? Kí ló rà nínú gbá rẹ̀? Tóbi wá di pé mo rí interview bàbá, mo rí program wọn kan tó ń ṣe ẹ̀tọ́ ọba lóhùn hàn bẹ lókè àwọn security tẹ kójọ ẹ fẹ́ fi kó. Ṣé Sunday Igboho sọ fún yín pé òun fẹ́ fi security ó fẹ́ fi kojú Islam nílẹ̀ Yorùbá ni? Kí ló dé tẹ̀ tí ì sí ọ̀rọ̀ náà? Iná bàdàn sọ́ni ismon kéèyàn máa dábàá abala kan àbá dídá ẹ̀ṣẹ̀ ní fún yín. Ẹ tinú ọ̀rọ̀ lọ́rọ̀ mọ́rọ̀ ẹni Sunday Igboho security tó fẹ́ kójọ ọ̀n kọ́ ọmọ ogun jọ láti dojúkọ Islam. Ṣé ọ̀rọ̀ Yorùbá nation àti Sunday Igboho gbé lọ́wọ́ the other time? Ṣé àwọn ẹlẹ́bọ nìkan ṣé àwọn ẹlẹ́bọ nìkan ni wọ́n wà ń bẹ̀ ni? Mùsùlùmí wà ń bẹ̀, Christian wà ń bẹ̀, èmi wà nù. I'm part and parcel of Yorùbá nation. I'm part and parcel, and I'm not the only one. I'm not the only one. We are part and parcel of Yorùbá nation. Tẹ́yẹ kan ọ̀bá nífẹ̀ẹ́ sílẹ̀ nífẹ̀ẹ́ sí. Kì í dẹ́ ṣe torí Islam ni ò jẹ́ kẹ́ ẹ nífẹ̀ẹ́ sí. Torí tara yín ni ò jẹ́ kẹ́ ẹ fọwọ́ sí Yorùbá nation. Tó bá jẹ́ pé títí fẹ́ ọmọ mẹ̀kúnnù ni ó yẹ kẹ́ ẹ fọwọ́ sí Yorùbá nation. Àìfọwọ́ sí Yorùbá nation yín torí títara yín, ìmọ̀ tara yín nìkan ni ò jẹ́ kẹ́ ẹ fọwọ́ sí Yorùbá nation. Nígbà tẹ́ ẹ fọwọ́ sí Yorùbá nation, kí ni àwọn àjẹ́ndà míì tẹ́ ní fún ọmọ Yorùbá tí ó jẹ́ kígbe ayé gbogbo àwọn èèyàn kó nítumọ̀? Ẹ ní àjẹ́ndà, you have no any agenda. Ẹni tó dẹ̀ ní àjẹ́ndà ẹ gbógun tì í. Ẹ̀yàn náà nìyẹn tẹ́ ń pariwo pé kíjọba mú Sunday títí tíjọba fi gbógun ti Sunday Igboho ń gbà yẹn. Ọlọ́run dẹ̀ tún la olóyè Sunday Igboho nínú rògbòdìyàn yẹn. Olóyè tó wá dé, ó tún wá rí bí nǹkan ṣe ń lọ. Wọ́n ìjọba lọ́lọ́ sọ fún olóyè pé àríṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n tó bá fẹ́ ká support ẹ ọ ò lè lo illegal way. Ọ gbọ́dọ̀ jẹ́ under the process of the law. Lọ kó ìwọ náà lọ kó àwọn ọmọ ogun jọ kó o gbé wá ká sáìn rẹ̀ ká fọwọ́ sí fún ẹ. Ẹni tíjọba tó bá fẹ́ ẹni tó bá máa ràn lọ́wọ́ ìjọba ọ gbọ́dọ̀ mọ̀ sí. O ò lè sọ̀tá àjọba kọ́ ọ̀ràn ìlú lọ́wọ́ ìjọba ò ní sáìsì. Olóyè Igboho ṣàìrè dolóṣèlú torí pé ìfẹ́ tó lóyè ní sí gbogbo aráàlú lójó fíndọ̀ darapọ̀ mọ́ APC torí pé olóyè fẹ́ máa wọnú ogbó tí àwọn tí wọ́n wà ní ogbó yẹn láti mọ flush wọn jáde tí ọ̀bà wa rí sọ̀pọ̀tì àwọn tí wọ́n ń bẹ níjọba tó lè ṣàìrè wọnú ogbó. Ó lè ṣàìrè wọnú ogbó. Eléyìí tó lóyè ṣe ń jò ní ẹ̀wọ̀n tó bí. Ìwọ Mufti, Baba Mufti ẹ ṣọ́ra yín o. Baba Mufti ẹ ṣọ́ra yín o. Gbogbo balabala mọ̀nàmọ́ná tẹ̀sẹ̀ yìí ẹ̀ ń dojú tì wá nínú Islam ni o. Ara yín nìkan kọ́ lẹ̀ ń dojú tì o. Ẹ̀ ń dojú tì wá nínú Islam. Ẹ lè ṣe nǹkan. Ẹ lákìtìyàn láti ṣe nǹkan. Ẹ lágbára láti ṣe nǹkan. Ẹni tó dẹ̀ tún lágbára tó lákìtìyàn tó fẹ́ ṣe nǹkan. Ẹ tún gbógun tì, ẹ tún ní kí ni ṣe, kí ló fẹ́ ṣe. Àwọn ọmọ ogun tí ń kó jọ wọ́n fẹ́ gbógun ti Islam ní. Ṣé bẹ́ẹ̀ yìí náà kọ́ ọmọ ogun jọ? Ṣé bẹ́ẹ̀ kọ́ ọmọ ogun jọ Baba Mufti? Ṣé bẹ́ẹ̀ láwọn ọmọ ogun? Ṣé báwọn èèyàn yín jẹ́ wọ́n kàn tẹ́nì, wọ́n ń kọ́ ẹ̀sẹ̀, wọ́n ń kọ́ gbọ́n? Ṣé ẹnìkan gbógun tì ní? Ẹ má sọ Islam lẹ́nu mọ́. Eléyìí tẹ́ ẹ sọ Islam lẹ́nu ó ti tó gẹ́. Baba Mufti ẹnu ń jáwọ́ yà. Ǹtẹ́ ẹ sọ Islam lẹ́nu ó ti tó gẹ́.
ẹ dẹ́kun láti máa sọ Islam lẹ́nu. olóyè Sunday Igboho lòun ò béèrè olówó ẹnì kankan kíjọba kan fọ́ọ̀n láṣẹ kó ń wọnú gbó lọ ẹ wá bọ́ sórí social media ẹ tún bẹ̀rẹ̀ sí ní máa tako Sunday Igboho ẹ tún bẹ̀rẹ̀ sí ní máa tako sọ́gbà ìyàwó yín ni kí ni ẹ̀sán tí Sunday Igboho ṣe fún yín gangan ṣé torí pé kì í ṣe mùsùlùmí ni àìmọye àwọn tí kì í ṣe mùsùlùmí lákọọ́lẹ̀ tí wọ́n ran ànábì Muhammad lọ́wọ́ ẹgbẹ́ bàbá ànábì kì í ṣe mùsùlùmí ọ̀nà ànábì lọ́wọ́ àìmọye àwọn èèyàn tí wọ́n ṣe Islam láyé ànábì Muhammad tí wọ́n dẹ̀ kún ànábì lọ́wọ́ lórí tí ń ṣe kí ló dé fẹ́ yàkànná kí ló dé fẹ́ gbogbo tí Igboho bá ti ń ṣe tó dá lójú gbogbo aráyé kì í dá lójú títẹ̀ yín kí lè fẹ́ gbà nínú kẹ́ ẹ máa tako Sunday Igboho ẹ lè ṣe nǹkan ẹni tó dẹ̀ rẹ́dì láti ṣe ẹ tún bọ́ sórí kẹ́ tó ń tako ẹ̀yin olóhùn hàn gbọ́n lókè gbogbo ọgbọ́n tó ń hàn lókè yẹn táwa àti ẹ bá jọ pàdé o ò lè rí gbọ́n hàn lókè kí ni gbogbo yẹn kí ló fa gbogbo yẹn kí ló fa gbogbo yẹn kí ló fa gbogbo yẹn kí ló bí gbogbo yẹn kí fà mẹ́gà ama yẹkìlá òkòfàkà ẹ máa sọ alẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ táyọ̀ sọ pé gbẹnu ẹ sọ̀hún ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ayé ń sọ pé kẹ́ gbẹnu yín sọ̀hún ẹ mọ̀rọ̀ ni ẹ mójú ẹ mọ́ra ẹ ìsàgbà dáadáa àgbà yín ó yẹ kó tó lé ni àgbà yín ò tó lé ságbà tí ò tó lé ni yóò tòlú tí àgbà tí ò tó lé tí ò lọ́ máa tòlú àwọn tó yẹ kájọ pawọ́ papọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni yín Yorùbá ni Sunday Igboho Yorùbá lè retí mò ń sọ̀rọ̀ àwọn tó yẹ kájọ pawọ́ pọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká gbógun ti àwọn tí wọ́n ń gbógun tì wá Bíbélì ní Olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí fìjà fún àwọn tí ń bá mi jà tó yẹ kájọ pawọ́ papọ̀ kájọ gbógun ti àwọn tí ń gbógun tì wá àwọn tí ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣèjọba lórí wa ní Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èso ọmọ Nàìjíríà wọ́n dẹ̀ ṣèjọba ẹ̀ẹ́dẹ̀ arájú kalẹ̀ ọmọ ìyá ẹ̀sìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn tí kì í sọ ọmọ Nàìjíríà tí sì ń ṣe wọ́n dẹ̀ ń ṣèjọba lé wa lórí adẹ̀ lájú kalẹ̀ adẹ̀ rí nǹkan kan ṣe sí. ṣé Buhari tó ṣẹ̀ṣẹ̀ kú sọmọ Nàìjíríà ni ọmọ Chad ni Buhari ọmọ Chad ó ní Buhari ara problem tí Buhari dá sílẹ̀ tó kó sí wa lọ́rùn ó ní àrùn lọ́wọ́lọ́wọ́ yìí tó lọ kó àwọn Chad wọlé tó kó àwọn Chad wọlé ó tún ṣe tírẹ̀nì lọ sílùú Chad ìmọ̀ràn ajé tí ń bẹ nílùú Chad tá ń bá wá ṣe. Buhari kì í sọmọ Nàìjíríà Àtíkù Báràndì tí ń sọ̀rọ̀ dáradára lẹ́nu tó ní kí àwọn DSS kan gbé Sunday Igboho sáti Àtíkù jọmọ Nàìjíríà ni ọmọ Cameroon l'Àtíkù ẹ lọ gọ́ọ̀gù ẹ̀. Àtíkù Báràndì kì í sọmọ Nàìjíríà Àtíkù kì í sọmọ Nàìjíríà ọmọ Cameroon ni Àtíkù kí ń dá sọ̀rọ̀ wa. April 13 2019 April 13 2019 àwọn APC gbé Àtíkù lọ ilé ẹjọ́ àìsídájọ́ òdodo lórílẹ̀‐èdè yìí lọ́jọ́ k'Àtíkù òwe ni àwọn APC wọ́n gbé Àtíkù lọ ilé ẹjọ́ ní April 13 ní 2019 wọ́n gbé Àtíkù lọ ilé ẹjọ́ lórí pé o ìsọmọ Nàìjíríà o ìkọ̀yẹ́ kọ́ ọmọ kọ̀ǹtẹ́ẹ̀sì fún àwọn kíkí post. Àtíkù máa ṣe kínní Àtíkù ọmọ ṣe vice president lẹ́yìn Ọbásanjọ́ gbogbo owó t'Àtíkù náà lé ní owó òlu ni owó èmi àti ẹni owó t'Àtíkù jí kún ló nílé ìjọba lọ́lọ́ establish ara ẹ̀ ní Dubai náà. owó tó jí kún nílé ìjọba lọ́lọ́ establish ara ẹ̀ ní Dubai nígbà tí bàbá wọn Ọbásanjọ́ náà ṣe mistake bàbá ṣe mistake ẹni tó kẹtaku ẹni ọdẹ pàkúté tí òfin wébo ọlọmọkọ ọmọ ẹranko lọ́gbọ́n ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé Àtíkù ó lè ní tẹ́ ẹ fẹ́ mú ọ̀nà tẹ́ fẹ́ gbà discipline Àtíkù nígbà náà tó yẹ kẹ́ ẹ sọ fẹ́ nìkankan. Alámẹ́síà ló sọ fún Àtíkù wípé Ọbásanjọ́ o pléènì tí wọ́n fi rán ẹ níṣẹ́ pé kó lọ ṣe meeting nílùú òyìnbó àwọn dollars àwọn foreign money ń bẹ nínú pléènì yẹn o Ọbásanjọ́ fi tẹ́sì ẹni o. Alámẹ́síà ló gbé borùn olóṣòwò fún Àtíkù Àtíkù dẹ̀ gbé plane yẹn private jet yẹn ó dẹ̀ kọ́kọ́ gbé lọ Dubai wọ́n dẹ̀ lọ offload gbogbo foreign money ti bẹ́ẹ̀ sí Dubai lẹ́yìn ìgbà yẹn wá ṣẹ̀gbà abroad lọ ó dé abroad wọ́n má Àtíkù wọ́n bẹ̀rẹ̀ sí ní sàṣì gbogbo náà private jet yẹn wọ́n àbá owó ń bẹ̀. bàbá Ọbásanjọ́ náà ò lè sọ pé àwọn fẹ́ fi owó de Àtíkù àwọn ti ya bá Àtíkù sì jẹ gbogbo owó yẹn mọ́lẹ̀ nìyẹn o
Mati kú ṣe jẹ gbogbo ẹ rí pé nínú interview kan tí bàbá Ọbásanjọ́ tó ṣe the other time of interview yẹn ti pẹ́ bàbá Ọbásanjọ́ jẹ́ kó yé wa pé owó tí ń bẹ lọ́wọ́ Àtíkù ọgbọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí fún àìmọye ọdún. Owó bàbá Ọbásanjọ́ sọ yẹn sí interview yẹn pé owó tí ń bẹ lọ́wọ́ Àtíkù o bàbá Ọbásanjọ́ mọ̀ tán sọ náà o bàbá Ọbásanjọ́ ní àwọn ò lè lajú kalẹ̀ kì í sojú àwọn l'Àtíkù ó fi di president lórílẹ̀-èdè bàbá Ọbásanjọ́ wà mọ̀ tí ń sọ. Bàbá Ọbásanjọ́ ní kì í sojú àwọn ní Àtíkù ó fi di president lórílẹ̀-èdè torí pé bàbá mọ̀ pé olè ńlá ni Àtíkù olè ńlá ni Àtíkù. I'm not saying the wrong story. This is a fact. Ẹ lọ bèrè tán. Ẹ lọ wo ẹ lọ Google. Ẹ lọ search ìlú wo lebo l'Àtíkù ti wá. Ọmọ ìlú l'Àtíkù. Àtíkù ò kì í sọ ọmọ Nàìjíríà. Ọmọ Cameroon ni. Ó nationalize ara ẹ̀ ni. Ó nationalize ara ẹ̀ ni. Kì í sọ ọmọ Nàìjíríà ọmọ Cameroon l'Àtíkù. Téèyàn bá nationalize ara ẹ̀, ó lójú tó yẹ kó lè ṣe lórílẹ̀-èdè yẹn náà. Àwa tó wá yẹ ká teamwork. Ká ṣiṣẹ́ papọ̀ ẹ rí i pé irú Mufti táwọn sọ yìí ibi tí wọ́n dọ̀m sí tọpọlọ Mufti kú sí irú Àtíkù yẹn torí pé ó ti jẹ́ mùsùlùmí yóò ní ọmọ ìyá wa lélẹ́yìí àwọn Fúlàní ni wọ́n support ọmọ Yorùbá ẹgbẹ́ wọn láwùjọ dọ̀m àwọn torí tọpọlọ wọn ti dojú dé àwọn Fúlàní àwọn lọmọ ìyá wọn ṣé kò sí bó o ṣe lè mọ ẹ̀sìn tó o lè dé Saudi kó o dun oyè wọn àti o ti ẹ̀ lé dọ́mọ àlùlé lu Saudi. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá bíi àwọn tí wọ́n pera wọn ní Mufti ẹni tó sẹ́ẹ̀mà túmọ̀ Mufti ni ẹni tí ọmọ dájú ẹ̀sìn tó yẹ kẹ́ni tí ọmọ dájú ẹ̀sìn kọ́ dọ̀m ẹni tí ọmọ dájú ẹ̀sìn tó yẹ kẹ́ni ọpọlọ rẹ̀ kó kú débi pé a ti wá gbé gbogbo nǹkan lórí ẹ̀sìn a ti gbé gbogbo nǹkan lórí ẹ̀sìn a rí gbogbo àwọn ọmọ àrùpáṣọ́ lóòótọ́ pé innamal mu'minuna ikhwa yẹn ó ní clause o lórí ẹ̀sìn látijọ́ ọmọ ìyá o àìsàn ọmọ ìyá nínú ìran o àìsàn ọmọ ìyá nínú èdè o àìsàn ọmọ ìyá nínú iṣẹ́ o àìsàn ọmọ ìyá nínú aṣọ wíwọ̀ o àìsàn ọmọ ìyá nínú oúnjẹ jíjẹ o ó yẹ kóníkálukọ́ máa hádùn rẹ̀ kọ́ máa là ó yẹ kóníkálukọ́ máa là tá a bá ń sọ ọmọ ìyá nínú ẹ̀sìn tẹ́bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ lórí nǹkan mi ó yẹ ká júwe ká jẹ́ ká mọ̀ pé ẹ jẹ́ kó rí yín ó pé ẹ má dèbí o. irú àwọn Àtíkù yẹn wọ́n rẹ́dì láti teamwork pẹ̀lú wọn wọ́n rẹ́dì láti teamwork láwọn tí wọ́n pẹ́ àwọn ní Mufti àtàwọn àwọn alùsùnà kan bẹ láàrin wa inú ogbó nílé wọn o kò yẹ ká gbé láàrin wa o àwọn alùsùnà kan bẹ láàrin wa àti àwọn tí inú ogbó yẹn ìkan náà ni wọn o ìkan náà ni wọn ẹ méjì àtàwà o àwọn alùsùnà ìgboro náà ń fún Tinubu lọ́wọ́ o bó ṣe rí nìyẹn o torí bí àkídà kan náà àjọ gbé dání àwọn alùsùnà ìgboro àwọn ni ọ̀rẹ́ pẹ̀lú alùsùnà ní ogbó the same àkídà the same doctrine ni wọ́n jọ gbé dání àwọn tìgboro kan fọpọlọ ṣe ni wọ́n fọlọpọlọ ṣe wọn àfẹ́ká fura sáwọn adẹ̀ ti fura sí báyìí torí intent claim nígboro làwọn tí ń bẹnu gbóná claim. mo rí fídíò kan ní àná tán tẹ́lẹ̀ sẹ́ndì sí mi Dr. Musarraf àbí Dr. Sarafadeen wọ́n sọ àwọn ọ̀rọ̀ yẹn wúwo púpọ̀ téèyàn bá fẹ́ tùlù tí ò fẹ́ tújọ kò yẹ kí ọ̀rọ̀ yẹn máa jáde lẹ́nu ọmọlúwàbí ẹ jẹ́ wá fídíò yẹn síta. ẹ jẹ́ àmọ́ ń tá a máa sọ ẹ dákan mo bẹ̀ wá ẹ jẹ́ ká mọ ń tá a mọ. wọ́n máa wá bẹ́ẹ̀ dídọ́ gbẹ̀dà kìyàmọ̀ lónìí a lè má rí ṣùgbọ́n ntí máa mú kẹ́rù ọbẹ̀ ní jihad ogun olórí alladhina amanu hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum dhalikum khayrun lakum. ẹ lè sùúrù máa lórí program. ọlọ́ni ajá kí n tọ́ka sí òwò kan fún yín káràkátà eléyìí tó mú yín là nínú ìyá ẹlẹ́ta ẹlẹ́rù. òwò náà ni kẹgbà Allahu gbọ́
àti ìránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam kẹ́sì máa jagun sójú ọ̀nà Allah pẹ̀lú àwọn dúkìá yín àtẹ̀mí yín eléyìí ló lóore jù fún yín tó bá yẹ pẹ́ mà. jihad ń bẹ díjọ́ gbẹ̀ndà al-qiyamah kò sí tó parẹ́. òfin ṣẹ̀ríà ti sọ fún wa nínú àkídà ìgbàgbọ́ àwọn mùsùlùmí wípé a máa jagun jihad lẹ́yìn gbogbo olórí tó bá pè wá pé ká jáde ká wá jagun tó bá ká ti tó lórí báwa mùsùlùmí tí ń fi kìtàbù wa sunna tí fi ń ṣèjọba lé wa lórí tó bá ní jihad ìyàwó yá náà. tó jihad ń bẹ díjọ́ gbẹ̀ndà al-qiyamah kò sí tó parẹ́ yàtọ̀ sí àwọn ideology ìdọ̀tí táwọn tàbílíkì ń kó ká àtàwọn amadíyà tí èsè mùsùlùmí. àwọn àlórí program afẹ́jẹ́. ni wọ́n ti gbà á nítorí pé ńgbà tí England táwọn lọ gba India àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ táwọn láyà púpọ̀ ogun yìí pọ̀ ẹ̀mí tó ṣòfò pọ̀ wọn àjẹ́ káwọn England orí wọn kó ní rọrùn. tó ẹ ti mọ̀ nínú nǹkan tá a mọ̀ nínú ètò ilé ayé pé àwọn òyìnbó yẹn gan nínú àwọn tó léde jù ní England wà. àwọn wá rò yí pé ọmọ náà làárá sí náà wọ́n wá lu àwọn kan nínú àwọn mùsùlùmí láti máa lọ́gun pé kò sí jihad mà. nǹkan tó kà sẹ́kù ni pé ká máa fẹnu ṣe jihad. àmọ́ jihad à ń fi ẹ̀mí ṣe tó lè múni lẹ́mìí lọ wọn ni kò sí má. báwo lẹ ṣe lè pa ntòlúwa ní bẹ̀rẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ wá dúró àyà tó wà náà Al-Qur'an ó lé lọ́gbọ̀n tó ló wá fẹ́ sọ̀rọ̀ jihad. kí ló wá parẹ́ kò sí ń tọ́ parẹ́. irú tó mú àṣẹ wá iná ní pàǹkárẹ́ Al-Qur'an má ṣẹ wá sunna má ṣẹ wá Al-Qur'an ó sọ pé kò sí má sunna ó sọ pé kò sí má ìwọ kan ní kọ̀rọ̀ kan tẹ kóra yín jọ lórí òdo àti nítorí pé ẹ fẹ́ ṣiṣẹ́ sin àwọn ọ̀gá yín tó fẹ́ fún yín lówó ṣẹ́ ẹ wá sọ pé kò sí jihad má kí ni ò sí má. orí bẹ́ẹ̀ náà làwọn wá rìn káyé orí bẹ́ẹ̀ wọ́n máa tìlú kan bọ́ọ̀lù kan wọ́n á gbé báàgì ẹ̀yìn bí àwọn ogun lè ń dé. so lábẹ́ òfin ṣẹ̀ríà jihad ń bẹ dídọ́ gbẹ̀ndà al-qiyamah torí òfin ṣẹ̀ríà tó sọ fún wa ó lò ó jagun rí kẹlẹ́ máa bó ṣe léwu tó ó jagun rí láti tó wọn ti bí ọ ó kópa náà jihad rí jihad ò sì wá títí tó fi kú àmọ́ ọ̀fẹ́ mi rẹ sọ rí pé yá rọ́bì tí jihad bá lọ wá tó bá mi láyé máa kópa ń bẹ̀ wàá kúkú sójú ọ̀nà jahiliya. ó léwu agbára máa gbé alhamdulillah táyé tí wàá kó kúkú sí jihad kan adúpẹ́ ká máa jẹun ká máa mú mi rárá ọ̀ ṣe jihad ọ̀yà máa fẹ́ mi rẹ sọ pé àyè bá àmọ̀ tó bá lọ wá nígbà tí wọ́n wà láyé máa kópa ń bẹ̀. eléyìí ni ó jẹ́ kó bá Allah ní rọrùn pẹ̀lú òótọ́ kò wá láyé rẹ̀ àmọ́ lẹ́mìí pé tó bá wá ọba kópa ń bẹ̀. tẹ́lẹ̀ ìbáyé wa jihad òun ni ó jẹ́ ká máa wọ èèyàn kan lẹ́rúkún tí jihad bá ti wá wà tán máa wọ èèyàn kan lẹ́rúkún irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà wà lọ́rọ̀ ta bábà yìí èyí tí bá ń bẹ lákàtà rẹ nínú wa báwo ló ṣe máa bá a sọ̀rọ̀ èyí tó bá wà lọ́wọ́ rẹ nínú wa báwo ni ó ṣe máa pè wọ́n náà báwo ni ó ṣe máa pè ọ́. ṣẹ́rí àkídà àwọn tí ó wà nínú igbó ọjọ́ àkídà àwọn kan tí ń bẹ nínú ìgboro ẹ rí i pé nínú kò sí inú ẹ̀sìn tí ò sí àwọn aláṣejù àwọn tó jẹ́ pé wọ́n balance lórí ẹ̀sìn àti àwọn tí ò sí ẹ̀sìn tó àwọn aláṣejù ń bẹ nínú ẹ̀sìn tó jẹ́ pé wọ́n á mú gbogbo ẹ̀ kankankankankankan bíi kílẹ̀ òdì sánmà kìkì sánmà òdìlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á ṣe mú gbogbo ẹ̀ kankankankan ọlọ́run ọba tá a sì ń wò yìí fatakulaha mastatọ́ọ̀tún ọlọ́run ní ẹ tẹ̀lé tèmi ẹ tẹ̀lé tọlọ́run níbi pa yín bágbára yín bá ṣe máa jihadu fi sabilillahi láyé àwọn ànábì ọlọ́run ló ti pín ayé àwọn ànábì ọlọ́run ó ní jihadu ló ti pín ayé àwọn ànábì ọlọ́run ló ti pín ṣùgbọ́n àwọn tí a ń sọ yìí àwọn tí wọ́n wà nínú ogbó tí wọ́n ń pààyàn yìí àkídà kan náà ni wọ́n ní pẹ̀lú àwọn kan tí wọ́n ń bẹ nígboro táwọn náà nígbàgbọ́ nù pé kásápààyàn ẹni tí ó bá ti ṣe tíá tẹ́ ẹ bá rí àwọn mọ́sálásí kan tí wọ́n bá lọ bọ́ǹbù wọ́n ti rí àwọn mọ́sálásí yẹn gẹ́gẹ́ bí ẹni pé wọ́n àṣẹ jihadi ni o tẹ́ ẹ bá rí àwọn ilé kéwù kan tí wọ́n bá lọ kọ́ ọmọ níbẹ̀ torí ẹ̀ ló jẹ́ sí pé àwọn ibi tí wọ́n ti ń lọ kọ́ àwọn ọmọ skul lọ́pọ̀ jù because àwọn táwọn sọ àwọn tó ń sọ̀rọ̀ yìí náà àwọn alákìídà ara wọn ti mẹ́gbòrò àwọn náà nígbàgbọ́ nú ẹ̀sìn nínú wọn nígbàgbọ́ nú òwe o nù kákàwé aráàmù níwé aráàmù ó ní ìwé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn àwọn alákìídà àgbóná yìí aráàmù níwé lọ́dọ̀ wọn o aráàmù ìwé táwọn yẹn aráàmù ní lọ́dọ̀ wọn rísìn yẹn tó jẹ́ pé tájẹ́ẹ̀tì wọn ó ní láti destabilize western education ló fi
fi já sí pé gbogbo ibi tí wọ́n focus ó ní àwọn ibi tí doctrine wọn against tí wọ́n kan bá lóun ṣe mọ̀lúdì lóru torí ẹ̀ àwọn à ń ṣe prayer lóru mo ti pátì èmi náà ní prayer kan tá a máa ń ṣe every 3 days ní month ṣe mọ́ torí irú àwọn èèyàn náà ni nígbà tá a bá láwà lóru tá a ń ṣe prayer lọ́wọ́ tán bá kógun tẹ́tẹ́ kó bọ́dé táwọn ọ̀dẹ̀ níbọn lé tá a fi kojú wọn. gbogbo tí àkídà títí wọn ọgbà irú àwa ilé ìsìn lójú wọn ẹlẹ́bọ ni wá ẹlẹ́sẹ̀ ni wá lójú wọn lójú títí wọn irú àwa tá a sọ̀rọ̀ ilé ìsìn ẹlẹ́bọ ni wá àmọ́ nǹkankan àdá kan mọ̀ nínú ẹ̀sìn ní lójú lọ́dọ̀ títí wọn àkídà títí wà ó tiẹ̀ àlákìídà kankan tó gbìyànjú lọ́dọ̀ wọn kódà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn àìṣe mùsùlùmí lójú àwọn mẹ́nu wọn irú àwa tá a sọ̀rọ̀ àìṣe mùsùlùmí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló fi já sí pé gbogbo ọ̀nà ni wọ́n máa ń gbà láti gbógun tàwa náà kò sí tá a lè gbé dání tí wọ́n ní criticize sáwọn tó ń criticize àwọn tá a jẹ́ mùsùlùmí ẹgbẹ́ tá a jẹ́ mùsùlùmí ṣé náà wà ní criticize ẹni tí kì í ṣe mùsùlùmí ọ̀rọ̀ wọn Mufti ti ń criticize Sunday Igboho. ọ̀rọ̀ Mufti ò jọ mí lójú ọ̀rọ̀ Mufti kò jọ mí lójú ọ̀rọ̀ Mufti ò jọ mí lójú torí pé àkídà àwọn tí wọ́n ń bẹ nígboro náà làkídà àkídà àwọn tí ń bẹ nugbó ó làkídà àwọn tí ń bẹ nígboro àwọn tí ń bẹ nígboro dédé pé wọn kàn máa kọ́ba rìn ní òjá mọ̀ pé ara kan náà ni wọ́n. mọ̀lẹ́ fẹ́ kẹ́ ẹ mọ̀ àwọn tí ń bẹ nígboro pẹ̀lú wa àwọn ni kíjọba ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ kí wọ́n da àwọn DSS síta àwọn alákìídà kan náà pẹ̀lú àwọn tí ń bẹ nugbó yẹn àwọn tí ń bẹ nígboro pẹ̀lú wa ni wọ́n ń fún àwọn tí ń bẹ nugbó lọ́wọ́. bí Boko Haram ṣe wà nugbó wọ́n bẹ nígboro pẹ̀lú wa o bandit ń bẹ nugbó wọ́n bẹ nígboro pẹ̀lú wa o àkídà kan náà ni wọ́n jọ ń lò ó àkídà kan náà ni wọ́n jọ ń lò ó kẹjá jọ pawọ́pọ̀ ká lé ẹlẹ́yọrọ lọ ká tó fàbọ̀ fàdíẹ ìwọ kan jókòó sílùú wò ń bẹ̀ yẹn ìwọ kan jókòó sílùú wò ń bẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí máa criticize gbogbo tó bá dáa ni wọ́n máa criticize tí ẹ pé Sunday Igboho lọ́jọ́ kan pé ìwọ Sunday Igboho ní tó fẹ́ ṣe yìí o kí ni àwọn arísì tó ní tó fi fẹ́ ṣe ìjọ pé Sunday Igboho rí. so pé Sunday Igboho rí wàá kàn bọ́ síta wàá máa criticize àwọn ọmọ ni wọ́n kó lọ láti ẹjọ́ yìí wọ́n kó àwọn èèyàn yín náà ló kó wọn lọ látọjọ́ tó ti wá kó wọn lọ èèyàn kan jáde pé kíjọba empower àwọn káwọn wọgbó tí wọ́n ní bọ́ǹbù ń bẹ́nu ugbó wọ́n ní ṣe báwọn làwọn òkú ẹ fà wọ́n lẹ̀ káwọn wọnú ugbó kí bọ́ǹbù wà ní ugbó jù bẹ́ẹ̀ lọ ìwọ kan jókòó sí wò láì kó nílùú wò tó jókòó sí ó bẹ̀rẹ̀ sí ní pariwo ó bẹ̀rẹ̀ sí ní criticize Sunday Igboho ọ̀ọ́dẹ̀ nígbésẹ̀ kan tó o lè gbé láti mú àwọn tí ń bẹ́nu ugbó yẹn kúrò o nígbésẹ̀ kan tó o lè gbé láti mú àwọn tí ń bẹ́nu ugbó yẹn kúrò wà wá bọ́ sórí mímbàrí wà bẹ̀rẹ̀ máa ṣe útúbà ránù gbogbo útúbà tí Mufti máa ń ṣe útúbà tó lè túlù ni kéèyàn kó máa criticize lórí mímbàrí kó lóun ṣe útúbà kéèyàn máa criticize kó tó pọ̀ ń ṣe útúbà nìyẹn ni wọ́n ń pè yẹn ẹ pèpè sẹ́sìn bìlì hikima wàlìmáwò ìsọtìlì hasana wàjádìlìhùn bíllàtí ìyà ahsanu ẹ pèpè sẹ́sìn pẹ̀lú làákàyè àtọgbọ́n lọ́nà tó dáa kẹ́ ẹ bá wọn èèyàn jiyàn lọ́nà tó dáa ẹ jiyàn lọ́nà tó dáa tẹ́ ẹ bá ti rí pé èèyàn tẹ́ fẹ́ jà ó lè bí wàhálà ẹ dákẹ́. ẹni orí ẹ̀ bá pé náà máa fi ṣe Mufti adájọ́ ẹ̀sìn kì í ṣe mọ́kísàrọ̀ ni ẹ ọ̀rọ̀ tó ń sọ ti pọ̀ jù ìwọ Mufti yìí ọ̀rọ̀ tó ń sọ ó ti pọ̀ jù ẹni onímọ̀ kan kì í sọ̀rọ̀ jàùjàù ẹni orí ẹ̀ bá pé tọ́jú onímọ̀ sùkúùtù gbogbo ìgbà ni ó máa wà nínú sùkúùtù àmọ́ inú òdàkẹ́jẹ́jẹ́ ní ọmọ wà nù ẹ̀kọ́ kan tó bá sọ̀rọ̀ ọgbọ́n ni ó jáde lẹ́nu rẹ̀ tẹ́ bá ti rẹ́ tí máa ń sọ̀rọ̀ jù tí ń sọ̀rọ̀ gbogbo ìgbà ni máa ń sọ̀rọ̀ gbogbo ìgbà ni
ẹ wá dákọjọ́ tí bàbá yìí ti wá sọ̀rọ̀ mélòó náà ọ̀rọ̀ yẹn lọ ṣàǹfààní. káyọ̀ nọ́ọ̀sì mọ̀ ìyá ń fa olè nọ́ọ̀sì ẹ tó lóore jù lónìyàn ó nà lẹ́ni tí ń ṣàǹfààní fún àwọn èèyàn ẹ bá yẹ àǹfààní tó lóye Sunday Igboho sí ni kò ṣàǹfààní fáwọn ẹbí ẹ̀ nìkan kò ṣàǹfààní fáwọn èèyàn rẹ̀ nìkan kò ṣàǹfààní fọ́mọ àtìyàwó ẹ̀ nìkan ó ń wá àǹfààní tó máa public tó máa general fún gbogbo èèyàn. ẹ̀ ń jókòó síbẹ̀ yẹn àǹfààní mùsùlùmí nìkan lè yín wá ṣé mùsùlùmí nìkan ní ń gbáyé ṣé mùsùlùmí nìkan ní ń gbé ayé ṣé mùsùlùmí nìkan ní ń gbélé Yorùbá àǹfààní tí yóò kárí mùsùlùmí tí yóò kárí kírísítẹ́nì tí yóò kárí oníṣẹ̀ṣe ló yẹ kẹ́ ẹ jẹ́ àjọ wá kì í ṣe àǹfààní tó máa limit sórí mùsùlùmí nìkan ló yẹ kẹ́ ẹ wá. nǹkan tí n ti ṣe nìyẹn àǹfààní tó máa jẹ́ ti mùsùlùmí nìkan ó lẹ̀ wá ẹ ṣetán láti wá àǹfààní tó máa jẹ́ ti kírísítẹ́nì tó máa jẹ́ kódà káwọn tí à ń sọ yìí àwọn kírísítẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe ká máa fi gígùn alójú ká máa ṣe tí ọ̀dà sí wa ẹ̀yin ẹjí á ṣe dáadáa sí wọn ká fi dáadáa ti tiwa ara àìdá tí ń bẹ lọ́dọ̀ wọn ifá àtọ̀tọ̀ wá jẹ́ pé àìdá lẹ sọ pé wọ́n ń ṣe sí wa ẹni tí ń sa àìdá sí yàn ìwọ́n máa ṣe dáadáa sí ọjọ́ kan tí ó ronú pé ẹni ìmú ń ṣe àìdá sí ọ̀dẹ̀ ń ṣe dáadáa sí mi jẹ́ kí èmi náà ṣe dáadáa sí padà. gbogbo ìpàlẹ́ wa máa criticize olóòtú Sunday Igboho torí pé kì í ṣe mùsùlùmí gbogbo tó bá ti wá ṣe ẹ wà ní fojú gidi wò ẹ wá rí gbogbo tó bá ti ṣe kódà kí nǹkan yẹn ọ̀dà jù bẹ́ẹ̀ lọ ẹ máa wá rí gẹ́gẹ́ bí ìwà èrí gẹ́gẹ́ bí tí ò tiẹ̀ yẹ láwùjọ. àǹfààní tẹ̀yìn ń wá tọ́jà pé mùsùlùmí nìkan lẹ́fẹ́ kọjá àǹfààní yẹn kì í ṣe àǹfààní lọ́dọ̀ tèmi o èmi ọmọ lọ́dọ̀ ẹ̀dùnmí o. àǹfààní tí ẹni tẹ́ ẹ pè ní ẹlẹ́bọ yẹn ń wá ṣùgbọ́n tọ́jà pé àǹfààní tí gbogbo ayé ọ̀jẹ̀ ni ọlọ́jà àǹfààní lọ́dọ̀ tèmi ọlọ́run yóò rẹ̀ sọ oníkálukú lẹ́san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ jasaham bima kanu yaksibun. من يعمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. àǹfààní orí tó dáa jù ó ní oríire tí gbogbo àyàn ṣe níbẹ̀ àtẹni tó jẹ́ lẹ́sìn ẹ àtẹni tí kì í ṣe lẹ́sìn ẹ tí wọ́n ń jàǹfààní nínú oríire yẹn ṣùgbọ́n oríire tẹ́jẹ́ pé mùsùlùmí nìkan ló lè jẹ. gbogbo ọ̀nà tẹ́ máa ń là kalẹ̀ ọ̀nà tó jẹ́ pé mùsùlùmí nìkan ló lè jàǹfààní ńbẹ̀ ni sọ wá yẹ kó rí bẹ́ẹ̀ ṣé mùsùlùmí nìkan ní ń gbáyé ni ṣé mùsùlùmí nìkan kí ló dé tó jẹ́ pé Ọlọ́run bá ran oòrùn fún mùsùlùmí kí ló dé tí ò jẹ́ kí oòrùn yẹn kó mọ́nà fún àwọn kírísítẹ́nì kí ló dé tí ò jẹ́ kí oòrùn yẹn kó mọ́nà fún àwọn ẹlẹ́bọ tó bá jẹ́ pé bẹ́ẹ̀rù tí ń ṣe rí ni tọ́lọ́run rí ni kò yẹ kójú ọ̀rọ̀ fún àwọn ẹlẹ́sìn míì àwa mùsùlùmí kan ló yẹ kójú ọ̀ máa rọ̀ fún tó bá jẹ́ pé bí èrò tí ń ṣe rí lè rọ Ọlọ́run rí ni kò yẹ kí ẹlẹ́sìn míì kó ti súbọlẹ̀ kó wù tẹ́lẹ́sìn míì bá gbé nǹkan tó bá gbé sú kò yẹ kó wù mùsùlùmí nìkan ló yẹ kó máa gbé sú kó máa wù mùsùlùmí nìkan ló yẹ kó máa gbé àgbàdo kó máa wù kí ló dé tọ́lọ́run bá yájú kalẹ̀ àwọn tẹ́yìn ń pè lẹ́lẹ́bọ àwọn náà ń gbé sú ó ń wù o àwọn tẹ́yìn pè ní kírísítẹ́nì àwọn náà ń gbé sú ó ń wù o àwọn tẹ́yìn pè lẹ́lẹ́bọ òòrùn tó bá ràn sọ́dọ̀ wa oníràn sọ́dọ̀ tiwọn náà o àwọn tẹ́yìn pè lẹ́lẹ́bọ òjò tó bá rọ̀ sórí wa olórọ̀ sórí titi wọn náà tó bá jẹ́ pé lóòótọ́ àwa la dáa jù ó yẹ kí Ọlọ́run ọba ó yẹ kó separate ìkẹyẹ kó jẹ́ kí àwa nìkan ló yẹ kójú ọmọ rò fún àwa nìkan ló yẹ kóòrùn ọmọ ràn fún ṣùgbọ́n Ọlọ́run ọba ó dàrú mọ́ wa lójú ìdílé lẹ́yìn tẹ́nì kankan òfin ní God láti pe ẹnì kankan láti tọ́ bá ẹnì kankan pé yọ wọn náà. Assalamu alaikum play. Yes. Ikaro. Ẹ dúpẹ́ fọlọ́run. Mo wà lórí program, mo ṣe live program lọ́wọ́. So tí n bá ṣe parí, ṣé kí n máa gbéra tí n bá ti parí. So mo ń sọ eléyìí láti lè remind láti lè jẹ́ ká mọ pàtàkì Ọlọ́run Ọlọ́run ọba ò dàbí ènìyàn. Tọ́lọ́run bá dàbí ènìyàn o. Kò bá ní kójò máa rọ̀ o kò bá ní kórùn máa ràn o wọn ìbá ṣàyè bọ́n ṣe fẹ́. arákùnrin kan lọ́kọ orin yẹn mo láìkí orin yẹn pọ̀ Ọlọ́run kò dàbí ènìyàn o Ọlọ́run omi mórí yẹn dáadáa tọ́lọ́run bá dàbí ènìyàn o wọn ìbá ṣàyè bọ́n ṣe fẹ́ wọn ìbá ní kójò máa rọ̀ o wọn ìbá dojú ayé rú. Ọlọ́run dàbí ènìyàn o Ọlọ́run dàbí ènìyàn bàbá Mufti yẹn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o
Àtíkù gbẹnu ẹ sọhùn má dá sọ̀rọ̀ wa lẹ Yorùbá mọ́ ó tọ́tọ́ sọ ó yí sára wa ó ìdẹ́ ẹ̀sọ́ ọmọ Nàìjíríà má dá sọ̀rọ̀ wa lẹ Yorùbá mọ́ má dá sọ̀rọ̀ wa lẹ Yorùbá mọ́ ìjọ tí mo ti kí Ọlọ́run náà ló ti sọ̀rọ̀ mọ́ kọ́ ọ̀dẹ̀ gbẹnu ẹ sọ̀hùn for life má dá sọ̀rọ̀ lẹ Yorùbá mọ́ so torí ìdí eléyìí àwa Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá ẹ má jẹ́ àríra wa gẹ́gẹ́ bí ọ̀tá ìyẹn la lè fi ṣe kíni la lè fi ní ìdàgbàsókè ogun tó ń jà wá yìí la sì lè fi ṣẹ́gun àwọn tá a bá rí pé wọ́n jẹ́ agbẹ̀yìnbẹ́bọ́jẹ́ láàrin wa ẹ jẹ́ á tètè tú wọn síta ká sọ fún àwọn aláṣẹ pé eléyìí kì í sára wa àwọn alákìídà burúkú wọn ì sára wa o alákìídà burúkú àkìídà ẹni tó àwọn tí wọ́n ń lo àkìídà àwọn tí ń bẹ nínú igbó àkìídà ṣèkàwú àwọn tí wọ́n ń lo àkìídà ṣèkàwú àwọn ìsára wọn o àìsára kan náà àwọn àfa àwọn ò lo àkìídà ṣèkàwú bó ṣe rí nìyẹn àwọn à ń ṣe mòlídìí o à ń ṣe wàlímà ọkàn ìyà mi lẹ́nu pé àwọn tí wọ́n pera wọn ní alákìídà ṣèkàwú àwọn náà ti ń ṣe wàlímà o wọn náà fẹ́ ṣe wàlímà fáwọn ọmọ àwọn Boko Haram fẹ́ ṣe wàlímà wọn à ń ṣe wàlímà tẹ́lẹ̀ o aráàmù ní wàlímà o lọ́dọ̀ wọn o aráàmù ní mòlídìí aráàmù ní wàlímà ṣùgbọ́n àwọn náà wọ́n ti ànáǹsì ọmọ tán kó tájí kójó ní nílùú Ìlọrin wọ́n ànáǹsì fáwọn oṣù àlùmọ́ fáwọn ọmọ ọlọ́mọ àwọn tí wọ́n jí gbé ẹ dákun àpẹẹrẹ wọn náà fi ń lélẹ̀ yẹn. Ọlọ́run ni ẹ fi wálẹ̀.